نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آه الحمد لله رب العالمين، وصلى الله وسلم على رسولنا ونبينا محمد وعلى آله وصحبه وسلم. وبعد، إخوة الإيمان، قال الله تعالى: السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. Ọlọ́run subhanahu wa ta'ala sọ nínú Al-Qur'an wípé láwọn tó ti mú jẹ ṣáájú sọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n ń ṣe àwọn sàhábà lọ́wọ́ pé àtàwọn tó bá tẹ̀lé wọn Ọlọ́run yọ́nú sí wọn, ó gbà sí wọn. Àwọn gan náà yẹ nǹkan tọ́lọ́run ṣe fún wọn, nǹkan tí ó dùn mọ́ wọn nù ní kọ́lọ́n jẹ́ ìgbà wà níbẹ̀. Wọn ló fi jẹ́ assignment lórí ọkọ̀ kẹyìn àti ká wà bó làwọn ẹni ìṣáájú kó wọ́n ṣe ní tí wọ́n fi yé ọ̀nà ẹ̀yìn. وكلا تقل قد ذهبت أربابه كل من سار على الدرب وصل. wọ́n sọ pé àwọn àbá ti lọ, wọ́n rò pé àwọn ẹni ọlọ́run ti lọ, wọ́n rò pé àwọn tó ń ṣẹ̀sìn ti lọ. Gbogbo ẹni tó bá ń rin ojú ọ̀nà táwọn ẹni àná yẹn rí, òun ò débi tí wọ́n dé. So ó wá jẹ́ assignment fẹ́mi àti ojú ọ̀nà yẹn bó la ṣe fẹ́ mọ̀, bó la ṣe fẹ́ mọ̀ tọ́. Tá a bá mọ̀ tán bó la ṣe fẹ́ mọ̀ tọ́, bó la ṣe fẹ́ ju ìfẹ́ mú wa kalẹ̀ ẹlẹ̀ láti ká mọ̀ tẹ̀lé ojú ọ̀nà yẹn. So assignment ni assignment ká sì máa ṣe tàbíkọ̀ rẹ̀ ni á wà á sì tún máa lò. Ọlọ́run ṣe wọ́n fún èmi àti náà. Tá a bá wá try best wa tá a wà kọ́ńtì ká yí ojú ọ̀nà yẹn, kọ́ńtì ká lè mọ̀ tọ́. Tá a bá ń tọ́kọ́ lọ́n gbà lọ́wọ́ wa lẹ́sìn. Náà gẹ́gẹ́ bí èyí tá a sọ ṣáájú nípa ad-darsul awwal fi kitabina al-aziz kitab Sheikh bin Baz دروس المهمة لعامة الأمة. هذا الدرس الأول بترى كان تريد دي شيخ بن باز القه. هذا صوما الدرس الأول أتوان تولو أتوان صوم كمان كفوح أقولني التلقين. سورة الفاتحة هو important ويكان ماكي وهنا لا في من جوزفون الله سبحانه وتعالى. النبي صلى الله عليه وسلم sọ pé لا صلاة لمن لم يقرأ بأم الكتاب. So lóríṣiríṣi riwaya النبي صلى الله عليه وسلم pé kò sí ìrun fẹ́ni tí ò bá ti lè ka Suratul Fatiha. Ànábì sallallahu alaihi wasallam sọ pé liman lam ya'lam ó yẹ kí liman lam yaqra. That is kíkà yẹn, kíkà tí ò ní kíkà nù tí ó já sí pé tá a bá fẹ́ sọ àwọn ahọ́n wa ní gbogbo ẹ̀ yóò máa ṣiṣẹ́. Àkọ́kọ́ ní ẹ̀kejì ni pé ó tún ní àwọn condition criteria bẹ́ẹ̀ pé ó gbọ́dọ̀ wà well satisfied. Wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam fi lọ qira'a ó gbọ́dọ̀ wà tartil قراءة تجويدية أو قراءة تجويدية. قراءة تجاسي يوجد قراءة تجويد. كلان شيئون فوجوا كلان شيئون. نعم قراءة تابانكا يتوما قرآن change. ní jẹ́ nìkan tó yẹ kó yí wọn pé sabbih isma rabbikal a'la alladhi khalaqa, tó yẹ kó sọ pé alladhi khalaqa àbẹ́ alladhi alaqa àbẹ́ kí alladhi alaqa. Gbogbo àwọn kìíní ló ní túmọ̀ tó sì tún ti yàtọ̀ sí nǹkan tó lọ́n sọ. Alladhi khalaqa lọ́n sọ. So ọ̀làna àfáàfin wa sọ mẹ́tọ̀dì wo la lè fi ka Qur'an, a lè fi kọ́ ara ní Qur'an àti oríṣiríṣi wa. Asogisi wa at-talqin abudo ní ọmọ ní Qur'an kí àwọn rẹ̀ fi lè rọ̀ fún Qur'an ní kíkà. At-talqin fẹ́ni tí ì báyìí tí mà á wà at-talqin tá à ń sọ yìí tí Sheikh sọnù tíra yìí ó kó sínú bó la ṣe fẹ́ mọ ma'rifatul al-huruf àti fẹ́ dáwọn àfihàn mà bí aswatihim أو بأصواتهن
pẹ̀lú àwọn sáùndì ọ̀kọ̀ọ̀kan rẹ̀. Bó la ṣe fẹ́ mọ sáùndì hákọ́kà kọ̀ọ̀kan? Alhamdulillah, ìwé lè níbi kọ́ àwọn madrasa bẹ́ẹ̀ ni An-Nur Institute also ọ̀nà wà ń bẹ́ẹ̀ ẹ lè apply online wa physical ni wa ọlọ́ba kò ṣe wọn. So bẹ́ẹ̀ ẹ lè máa ka Quran qira'atan bí jẹ́ pé ó máa jẹ́ tartila. So àkọ́kọ́ ni at-talqin nìyẹn. So ẹlòmíì talqin rẹ̀ ti tó tàbí pé tẹ bá pè fún yóò pè padà kò ní máa pè lóko pè ẹ wà busy with at-tasihih ọ̀nà méjì. Tasihihu látara pé nǹkan tí ń sọ jáde bí ṣe ń kà yóò máa gbọ́ tẹ̀sí káwọn ló máa kà ẹ sì máa ṣe tasihihu ni. Àbí kọ́ yẹ pé at-tasihihu bil-istima' àbí ẹ máa lé sí nǹkan tí ń ká ọyá máa kà fún mi ọyá pé báyìí oríṣiríṣi ni wà. Each has its own individual differences. So bẹ́ẹ̀ náà ló ṣe ká lò òṣùwòbù yìí ló yẹ ká lò. Like the best method láti lò láti fi kọ́ yẹn jù ní eclectic method. Like kó o gbọ́ àwọn method yẹn sínú. Now after eléyìí ó wá kó kí ni nǹkan tí a ń pè ní after at-tahfiz ó máa ha. So lẹ́wọ̀n àgbà yẹn ló kọ́ ash-sharh. So ẹ wá wo talqin, tasihih, tahfiz ó lè ṣe ẹlẹ́ẹ̀kan. But الشرح لما يجب فهمه يبي شخص صح يولي ẹlòmíwá ọtí especially ọmọdé ọtí ẹ̀kọ́ ọmọ tó gbé Quran fún sọ kí ni àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ nípa Suratul Fatiha. Ọlọ́run sọ fún wa àbúrò pàǹkà nípa kò mọ́ ohun bẹ́ẹ̀. Ọlọ́run sọ fún wa ó rà létí ìjọba kìyàmà. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ti yẹ wá ayé nǹkan pọ̀ àmọ́ ojú ọ̀nà kan bẹ̀ الذي أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بين سورة الفاتحة تلو فيها بين الله وبارك الله من ظالم ولا من جزء إياك نعبد وإياك نستعين. بين سورة الفاتحة توحيد الله بأقسامه كما الله وبارك في ربوبيته وفي ألوهيته وفي أسمائه وصفاته. So Suratul Fatiha ni àtúwá sọ important tó wà bẹ́ẹ̀ kí láǹfààní tó wà bẹ́ẹ̀ ṣìfáwù ni àtàwọn nǹkan báwọn tàbí ṣe kàn sọ fún wa. Òun láti sọ fún wa pé zalzala lọ sí nas kámẹ́sọ̀ kọ́mọ kékeré ha tó lè mọ fi kírun àgbàgbà náà lè ha wọ́n lè mọ fi kírun ọlọ́run àyè ṣe wọ́n fún wa. Bí wọ́n sì wá máa ṣe ká lè máa ná sí kọ́lọ̀ ṣe wọ́n ká lè máa ná bẹ́ẹ̀ kọ́lọ̀ wá gbà ní ìbádà because ìbádà ni ìrẹ́ òbí tó bá ná owó lérí ọmọ kó kíwú kó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó lẹ́kọ̀ọ́ ayé kó ní ó sì máa gbélé ayé tó já sí wípé kò ní máa jẹ́ haram wallahi laka ajr faqad kana laka sadaqa yóò tún jẹ́ sadaqa fún ẹ. So òun ni pé ẹmẹ́ríkà mo ṣeré ẹmẹ́ríkà fi ṣeré. So ẹ̀kọ́ ad-darsul awwal nínú tíra yìí káàgbà conclude ẹ̀ báyìí àwọn tẹ́lẹ̀ yẹn nílé ká máa lò nílé kí ó ká máa lò أنا بعد شيء ما مفهوم دعاء اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. هذا والسلام عليكم ورحمة الله وبركاته.